Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ dákun ẹ bá mi share video yẹn, bá mi like kẹ́dẹ̀ comment, ẹ bá mi share video yìí dáadáa. Mo fẹ́ kó reach bàbá wa ìmáàmù àgbà ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti àwọn tó bá yẹ kó kàn. Bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ eléyìí tẹ́ sọ lórí mímbàdí lọ́jọ́ Friday yẹn èmi ò faramọ́. Bó o lẹ́sẹ̀ jáde tẹ́ sọ wípé àwọn kìrìsìtẹ́nì àwọn mùsùlùmí kan lọ tò sẹ́yìn àwọn kìrìsìtẹ́nì kan pé àwọn mùsùlùmí kan wá tò sẹ́yìn wọn kan máa fi wọ́n da ẹ̀sìn mùsùlùmí rú ṣé lè possible ṣá. Èmi rò pé ọmọ tó bá ti tayọ 20 years 20, 21, 22, 23 ó lójú bẹ́ẹ̀ bá ṣe lè bá sọ̀rọ̀ tí ó gbọ́. A jẹ́ wípé àwọn tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó wù wọ́n rí ibi tó wù wọ́n dúró sí ló jẹ́ kí wọ́n lọ dúró síbẹ̀. Ìyẹn àkọ́kọ́ nìyẹn. Ìtẹ́rẹ̀ ń wo yìí kékeré lọ́rọ̀ tẹ́yìn rọra sọ yìí ó lè fa hatred láàrin mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àti kírísítẹ́nì Ògbómọ̀ṣọ́. Torí láwọn kírísítẹ́nì ní da ẹ̀sìn mùsùlùmí rú. Ìtẹ́rẹ̀ sọ yìí kékeré tẹ́rẹ̀ pẹ́ sọ yìí ó lè dá nǹkan tó máa fa ìjà ẹ̀sìn sílẹ̀ láàrin mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àti kírísítẹ́nì Ògbómọ̀ṣọ́. Ìjà ẹ̀sìn ń bọ̀ díẹ̀díẹ̀. Èmi ò dẹ̀ gbàdúrà kí ìjà ẹ̀sìn kó wá sí ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ dákun bá mi share fídíò yìí torí ìbẹ̀rẹ̀ ìjà lèèyàn orí èèyàn kí n ròpin ẹ̀. Ọ̀rọ̀ yẹn àti kábíyèsí tẹ̀ ìsọ́ní last year lélẹ́yẹ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ bàbá àtọmọ ni ẹ yanjú ẹ̀. Ǹjẹ́ ńgbà tẹ́yìn ti bẹ kábíyèsí lórí mímbà lóòótọ́ fún Jímọ̀ méje sí ẹ lọ àfin gẹ́gẹ́ bí ọmọ pé mo wá lé bàbá mi o kábíyèsí ẹ má bínú ẹ wá sọ̀rọ̀ lórí social media ẹ mọ̀ bóyá oríṣi wọn àbí oríṣi wọn tó bá láwọn ògbọ́n wọn lè láwọn ògbọ́n náà ṣé bọ́lá social media ni. Ọ̀tẹ́ bá lọ fúnra ara yín tẹ́ bá ti wá òkè ọ̀dà mo lọ mo gbéra mi lọ mo lọ bá kábíyèsí ó sá sọ̀rọ̀ kí bàbá tó lọ bá ọmọ ní lọ bá bàbá fúnra ara rẹ̀ ní lọ bá bàbá àti ó jẹ̀bi àtọ́jàre ọmọ ní lọ bá bàbá. Ká tó sọ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó clear dáadáa ẹ ní àṣẹ láti lọ bá kábíyèsí pé kábíyèsí ọ̀dà mo wá fúnra mi ẹ má bínú ǹjẹ́ ẹ ṣerú ẹ̀ ẹ wá bọ́ sórí mímbàrí ẹ ń sọ̀rọ̀ títí tẹ tó ń fi ta sí àwọn christian ẹ dẹ̀ pọ́ìntì ẹni tó ń da mùsùlùmí láàmú ẹ pọ́ìntì ẹni nínú christian ẹni pẹ̀ ní dákọ ni kílẹ̀tẹ̀ dárúkọ rẹ̀ mo mọ̀ yín dáadáa náà ẹ lè dákọ ẹ bá fẹ́ dákọ rẹ̀ kò sí tí ó ṣe yín ẹ wá dárúkọ rẹ̀ ẹ wá ní pé christian kan ọ wá pe àwọn mùsùlùmí sọ́dọ̀ láìsí àwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà ló pè sọ́dọ̀ so possible ṣá kò possible rárá kò possible. Ẹ má jẹ́ ká yí nǹkan tí ò yẹ kó ṣe nílùú Ògbómọ̀ṣọ́ ìlú ìfẹ́ níbi tá a ti fẹ́ ara wa dáadáa ni tí mùsùlùmí ò dẹ̀ mọ́ ẹ̀ mùsùlùmí kìrìsìtẹ́nì ò mọ́ ẹ̀ kìrìsìtẹ́nì tó rà àti wọnú ara wa dáadáa àti wọnú ọmọ ìyá kan náà ni wá bọ̀ tí gbogbo ilé bá ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ó mọ̀ dàrú ibi tí ìfẹ́ bá dẹ̀ wà ní ìlọsíwájú mọ́ wà tí ò bá ti lè sí ìfẹ́ mọ́ ìlọsíwájú kankan ò ní wọ̀lú òótọ́ tó wà ń bẹ nìyẹn. Ẹ̀yin ti débì kan ẹ ti lówó lọ́wọ́ àwa tá a ti jẹ́ kankan tá a ṣẹ̀ṣẹ̀ mọ́ tá a jọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ẹ má fi yẹn affect wa ẹ jọ torí Ọlọ́run ẹ jọ nítorí Ọlọ́run ẹ má fi yẹn affect wa àwa fẹ́ dìde nílùú Ògbómọ̀ṣọ́ a fẹ́ jẹ́ èèyàn tí ká lámìlaka kí ló ṣẹlẹ̀ okun ẹ̀ orúkọ àwọn orúkọ náà ìgbà tọ́rọ̀ yóò ṣẹlẹ̀ ní last year náà same thing irú season yìí ní last year náà nírú ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ọ̀rọ̀ yẹn ti wá tán ẹlẹ́bẹ̀ kábíyèsí ọ̀dà kí wọ́n forgive and forget ẹ̀yin fúnra yín lọ sọ pé kábíyèsí o ẹ má bínú ọ̀rọ̀ bàbá àtọmọ ni ẹ forget and forgive so lẹ́yìn ìgbà yẹn ò tí wà tán lẹ̀ èmi tó ti ṣẹlẹ̀ báyìí nísìnyí so ọ̀nà wàá dà kéèyàn forget and forgive láàrin bàbá téèyàn ọmọ tó yàn bínú gan fúnra rẹ̀ tó bá rúdù síyàn ó ní iye ìgbà téèyàn tó dáríjì kẹtọ́ wá sọ yìí kò yẹ kó rí báyìí náà ẹ wá ní àwọn kìrìsìtẹ́nì ṣé ẹ ti gbàgbé pé lọ́dọ̀ ọ̀hún àná tẹ́ ẹ ti mẹ́kàdé ẹ̀yin fúnra yín lọ sórí mímbàdí pé àwọn kìrìsìtẹ́nì nífẹ̀ẹ́ yín gan o torí ti mùsùlùmí ti kìrìsìtẹ́nì ni wọ́n kó ìlú ti fún wa pàdé yín tí wọ́n jọ ń jó pàdé yín tó fayọ̀ pàdé yín àwọn kìrìsìtẹ́nì yẹn ló tún wá padà wá di ọ̀tá yín báyìí àkọ́yẹ kó rí bẹ́ẹ̀ rárá ìlú Ògbómọ̀ṣọ́ ìlà wa náà wà náà ẹ má jẹ́ ká di ọ̀tá ara wa rárá ẹ má jẹ́ ká di ọ̀tá ara wa mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹlẹ́sìn kàbàlá yín mẹ́tẹ̀ẹ̀ta tó wà nílùú Ògbómọ̀ṣọ́ mẹ́tẹ̀ẹ̀ta la fẹ́ ara wa ìkankan ò sì di kankan lọ́wọ́ kí wàá lọ́dẹ dáyé pé social media every day ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ wọn mọ̀ sọ àwọn adẹ̀ ń jáde tá a bá débi kan ọmọ pé ọmọ Ògbómọ̀lúwo ni ojú ọmọ tiwa gan sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí torí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ni pé àṣẹ ìlú yín kọ́ ni ìmáàmù bẹ̀ àti ọba ti ń fagagbága ni sọ̀rọ̀ yẹn dẹ̀ wá dà kọ́mọ ní ìmáàmù àti ọba ń bára wọn fà nílùú tá a ti jáde wá sódà ojú ti wá náà ojú ti àwa tá a jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ojú ti wá àwọn blogger àwọn sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nìkan ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nìkan wọn ń jẹ lẹ́nu online tábà social media Facebook Instagram everywhere ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nìkan ni wọ́n ń sọ lẹ́nu ṣé kò sí lumi lẹ́nu ibo lẹ ti gbọ́ pé gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ kó dẹ́n ṣe pé àwọn náà kì í já lumi ṣùgbọ́n wọn gbé sórí social media ìjà yẹn tètè parí ọ̀rọ̀ tẹ́fẹ́ kó parí tẹ́ tún wá gbé sórí social media bó ló ṣe tètè parí tó bá parí nílé ṣé yóò delete online àwọn kan ti bá ń sèfù ẹ̀ lọ́jọ́ wájú tó wọn ní delete ẹ̀ for life tọ́rọ̀ bá ti ń ṣẹlẹ̀ sí ń bí yínú
ẹ pè àwọn tó bá yẹ kẹ́ ẹ pè tẹ́ ẹ bá dẹ̀ sí lè pè wọ́n wáàsí tẹ́ ẹ bá ń ṣe ni yóò pè àwọn tó ti lọ wá fúnra wọn kò nílò kẹsàn yìí náà ẹ nídìí ẹ kàn kéde fẹ́ níbi wáàsí yín làwọn sọ pé ẹni tó yẹ ká tẹ̀lé ni níbi wáàsí tẹ́ ẹ bá sọ lẹ́nu fúnra yín làwọn yóò ti wá pàdé yín padà tí wọ́n mọ̀ kírun lẹ́yìn yín. àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé ọ̀rọ̀ ó yọ obì nínú apò ó sì tún yọ idà nínú apó. ọ̀rọ̀ yìí kan náà ọ̀rọ̀ lè ba nǹkan jẹ́ lè tún nǹkan ṣe ẹ bá mi táàgì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ bá mi táàgì wọn ẹ táàgì àwọn tó bá yẹ kẹ́ táàgì inú ń bí àwọn kìrìsìtẹ́nì Ògbómọ̀ṣọ́ gidi gan inú ń bí àwọn kìrìsìtẹ́nì Ògbómọ̀ṣọ́ inú ń bí wọn gidi gan. Òkodoro Yorùbá tẹlifíṣàn.